ọpẹ́ mi rèé fọ́ba tó dá mi mo máa ń sọ fún gbogbo wa pé nínú ohun gbogbo ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run ọba torí pé kì í ṣe gbogbo orin là ń jó sí kì í wá ń ṣe gbogbo ijó là ń kọrin sí ìjọsìn mọ́lẹ̀ máa yí sọ́tún máa yí sósì orin náà ni ijó náà ni ṣùgbọ́n irú ijó báyìí lágbára Ọlọ́run ọba kò ní tọ́ sí yín kò ní tọ́ sí mi ijó ìbànújẹ́ ni o ìbànújẹ́ ò ní kàn mí kò ní kọ̀wọ́ tó ń gbọ́ wa kàngó kàngó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè ṣẹ́ṣẹ́ṣẹ́ lòun ṣẹ̀kẹ̀rẹ̀ agogo ìbànújẹ́ kò ní balẹ̀ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa dùgbẹ̀dùgbẹ̀ wàhálà kò ní kàn mí kò ní kọ̀wọ́ ṣẹ́ṣẹ́ṣẹ́ fìtínà kò ní tọ́ sẹ́yìn olólùfẹ́ wa torí wọ́n mẹ́jọ mi lọlé alára àlùbọ́sà ló jàre wọ́n mẹ́jọ mi lọlé ajérò àlùbọ́sà ló jàre wọ́n mẹ́jọ mi lọlé ọ̀rọ̀gúnlé ìlà àlùbọ́sà ló jàre ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà tó bá ń rojọ́ mi níbi tó bá ń rojọ́ mi níbi tó bá ń rojọ́ mi níbi tá a bá gbẹ́ kòtò fòkú a máa kanlẹ̀ bó ni ó di oníkọ̀kìtìbò bàbá gbẹ́lẹ̀ fòkú alàyè nìkan wọnú ẹ̀ ọwọ́ ra wọn nìkan máa fi ṣe ra wọn o ẹ̀yin olólùfẹ́ mi àwọn ọ̀tá wa àwọn olólùfẹ́ wa àwọn ọ̀tá wa ọwọ́ wọn ló máa fi ṣera wọn àlejò mi àwọn ọ̀tá rẹ ọwọ́ wọn ló máa fi ṣera wọn gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn kámẹ́rà lé ọwọ́ ọ̀tá yín ló máa fi ṣera rẹ̀ torí ẹni bá dẹrù lérú tán àrégi ṣẹ́gi tó bá ṣẹ́gi sílẹ̀ orí ara ẹ̀ ló máa fi gbé ọlọ́run jọ̀ọ́ máa ṣọ́ mi máa ṣọ́ olólùfẹ́ mi máa ṣọ́ wọn àlejò mi gbogbo ẹni tó ń fẹ́ kí tọ̀dọ̀ mi da ọlọ́run jọ̀ọ́ máa bá mi ṣọ́ wọn gbogbo àwọn tó bá ń fẹ́ tiwa gbogbo yín lẹ máa yọ ọlọ́run lógo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tiwa tó jẹ́ pé bilẹ̀ ń rò sí wa igbe oró igbe oró kó máa sọnù lé yín igbe ayọ̀ kò ní dúró lé yín gbogbo àwọn tó ń fẹ́ kí tiwa bàjẹ́ igbe ìbànújẹ́ kó máa ṣẹlẹ̀ lé wọn kó máa jọsẹ̀ mọ́lẹ̀ kó máa káwọ́ lórí àwọn kan lọ pa wọn ọ̀tá wa ló para ẹ̀ àlejò mi ṣáwa lápá ni òun ló para ẹ̀ ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ wa ìkànnì Ogodo Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Ogodo Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ wà abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe ẹ tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó kù lórí TikTok Ogodo Yorùbá tẹlifíṣàn lórí Instagram Ogodo Yorùbá tẹlifíṣàn àgàgà lórí YouTube Ogodo Yorùbá tẹlifíṣàn. ìdíkìlómọ̀ WASMART ṣé kìí ṣe oníṣìnà ní WASMART ìdíkìlómọ̀ WASMART ṣọ́ra rẹ̀ ẹni tó tẹ̀lé WASMART wa ẹ̀jẹ̀ á béèrè lọ́wọ́ ẹ̀ ṣé olóṣó kọ́ ni WASMART yìí lóhùn mọ́ di ìdíkì ni WASMART mọ́ ẹ̀jẹ̀ ó wí fún wa olóhùn òkú ń ṣe olórin wẹ́wẹ́ ìṣe olórin tó ń kọrin sẹ́yìn bíìtì mo máa ń sọ fún gbogbo wa pé àwọn ọ̀dọ́ nílùú Ẹ̀gbá kìkì ògo kìkì tálẹ́ǹtì ni gbogbo wa wọ́n láìta láìsímọ́bìlà ìlàsíláwà ikú ò ní pa WASMART àrùn oníṣẹ́ ògo rẹ ti bẹ̀rẹ̀ sí ní jáde báyìí ògo rẹ wà ní jáde síkú lọ ògo rẹ ti ń tàn lórúkọ Ọlọ́run ọba ògo rẹ ò ní tán àwọn òbí àjèrè ọmọ àjèrè wọn náà ọmọ àṣejẹ fẹ́ni kọ̀ọ̀kan wà lágbára Ọlọ́run ọba àní dẹrù àrùkà WASMART sàmì kẹ́ ọ̀kàràkàrà ń ké lọ́wọ́ WASMART náà ń pòfò ọ̀kàràkàrà ń ké lọ́wọ́ táṣà bá ti ń ké gbogbo ẹyẹkẹyẹ panumọ́ ẹyẹkẹyẹ má ké mọ́ WASMART ń kọrin lọ́wọ́ ẹ̀yin olórin wẹ́wẹ́ ẹ lọ wábì kọjú kò sí WASMART ni mo gbà lálejò lẹ́ni àwọn ògo ń bẹ nílẹ̀ Ẹ̀gbá ògo yàn ní tán kábíyèsí Elédùmarè WASMART ò ń gbé mi rìn kọjá bẹ́ẹ̀ ẹ ṣe ń gbọ́ àgbékalẹ̀ tó yàtọ̀ àwọn èèyàn wa máa ní WASMART pé báwo lóye Ológodo ṣe máa jẹ́ WASMART gbogbo ẹ̀ ló sì máa ṣàlàyé bó ṣe jẹ́ WASMART bí ọ̀bẹ ṣe pa bọ́ọ̀bẹ ṣe kún gbogbo ẹ̀ la máa bèèrè lọ́wọ́ àlejò wa. ẹ̀yin tẹ́ ń wò wá Ogodo Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà já sí o WASMART ní àlejò mi tí mo gbà ní ẹni àlejò mi ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kálẹ́. ẹ káàlẹ́ gbogbo mùtúmùwà mi ẹ káàsán ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi èmi ní tẹ̀síwájú àwọn olórin Ogodo WASMART ìtòkù mẹ́rẹ̀kẹ́ ọjà ní mi àfilépo gan lùlù gbẹ̀dẹ̀ bọ́tẹ̀já bàbá mi lọ́ọ́ máa bẹ́rí olódùdè tiẹ̀ mọ́rùn. kábíyèsí ẹ pé tòun ló tù. WASMART báwo ni gbogbo ẹ̀ ṣé ẹ ò bínú pé bá ṣe pè yín ní emergency ẹ ṣàṣọ pé ẹ wà lọ́nà travel tẹ̀ tún fi yí padà wá síbí báyìí ni. iṣẹ́ wa ni owó wa ni bẹ́ẹ̀ ṣe pé wa gbọ́dọ̀ dáhùn. Ọlọ́run ò ní wá ní jẹ́ kí aṣọ yìí kó fàyà lágbára Ọlọ́run bá WASMART
nígbà tí mo sọ fáwọn èèyàn mi pé WASMART Ológòdó ni mo fẹ́ gbé wá ọ wá kọ wọn béèrè kan fún mi pé kí n béèrè ṣùgbọ́n ká tó béèrè àwọn ìbéèrè yẹn WASMART ṣé WASMART lórúkọ yín àbí kí lórúkọ yín gan. orúkọ mi ni Abdulwasiu so Wasiu àti ibi àtúntò mọ primary school mo kàn short ẹ WASMART WASMART ó wá jẹ́ WASMART Ogodo WASMART ẹ̀ lọ́yàn dé wà. ó máa túmọ̀ sí pé àti skul ẹ̀ ti ń dẹ́gbọ́n kọ́ mi yẹn díẹ̀díẹ̀ ọmọ líle ni WASMART máa fẹ́ jẹ́. WASMART ọmọ ibo gangan ni yín ẹ jẹ́ ká mọ̀. ìtòkú mèrèkì ọjà ní bàbá tó bí mi lọ́mọ ìyá yín kọ́ ìyá mi ní ìjẹ́mu akómọyára àtàkè. ẹ pa nílé ìyá ká má ní bàbá. kábíyèsí ìtòkù ní bàbá yín ìjẹ̀mọ̀ ní ìyá yín. ní màmá pọ̀ lámàmá dògan bó bá dijọ́ mẹ́rin wọn mọ fìtílà kì í jẹ́ káwọn jẹ́mọ̀ kó ṣọlẹ̀. ọ lè ṣe. ìyá mi lọ́mọ aládé kò yọ ọmọ aládé pétélété ọmọ oníka mẹ́rìndínlógún màmá kò tẹ́rù àgbà. kábíyèsí WASMART àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó ṣe wá di ọjọ́ tòní. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ orin Ògòdó tí ẹ̀ ń kọ yìí. tí mo bẹ̀rẹ̀ orin Ògòdó about mo ṣe February mo ṣe 5 years on stage. ọdún márùn-ún mo ti ń kọ Fuji láti lẹ̀ bọ̀ mo padà yí padà sógòdó ni. ó máa túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ọlọ́mọ sọ ni pé èèyàn kò lè kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ orin kó sọ pé nǹkan báyìí ni mo fi bẹ̀rẹ̀ Fuji lẹ́ fi bẹ̀rẹ̀ kẹ́ tó wá yí padà sí Ògòdó ẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ọ̀nà abẹ́ tí ní báńdì tọ̀dọ̀ yín gangan gbà yẹn. ìgbà tí mo kọ Fuji báyẹn mo sì kéré náà mi ti tó ìgbà yẹn ọmọdé náà sì mi ní báyìí bọ̀ mo sì kéré díẹ̀ mo ti náà tajọ́ ń ṣe ta ti ràlù ta ti ń ṣe ta bá fẹ́ gbájọ́ ta ti ń gbájọ́ tó yàn bí olórin kan fẹ́ pè mí kan táwọn náà ti ń gbọ́wọ́ so àìtí máa gba show nínú Fuji yẹn mo kàn ṣe ń gbọ́wọ́ ṣe ládùúgbò ṣe díẹ̀díẹ̀ ni. ok but kó tó di pé gbogbo ìgbà yẹn ó máa nẹ́nìkan tó yẹ pé nínú ìdíṣẹ́ Fuji yẹn fi ṣe mẹ́ńtọ̀ bóyá ọ̀gá tẹ̀ ń tẹ̀lé ní gbogbo ìgbà yẹn. ẹni tẹ́mi ń gbọ́ tẹ́mi ń tẹ̀lé tẹ́mi máa ń mórí tọ́ndà tó ṣùpá ni. mórí tọ́ndà tó ṣùpá. ẹ̀wọ̀n ló máa yẹ kí n máa compose tẹ́mi náà torí ẹ̀lẹ́yìn náà ṣe máa fẹ́ try láti ṣe nǹkan tọ̀dọ̀ mi torí mo rí wọn pé wọ́n máa ń ṣe nǹkan evergreen wọ́n máa ń ṣe lẹ̀. bẹ́ẹ̀ ni bí orin àwọn bàbá wa ibi ní sóbì àwọn bàbá wa sọ ní àdé Àyìnlá Ọmọwúrà nǹkan kí ló wá mú yín kúrò nínú Fuji yẹn tẹ́ fi yí padà sínú iṣẹ́ Ògòdó. ìrìn àjò ẹ̀dá aláyọ̀ Ọlọ́run ló mọ̀ ìgbà míì máa wà tó yẹ pé Ṣódẹkẹ́ yẹn lọ lábẹ́òkúta bí yẹn lè gbé ìlúgùn bó láti ìlúgùn yẹn Ọlọ́run máa dá padà Ṣódẹkẹ́ torí pé Ṣódẹkẹ́ yẹn gangan ló ń bọ̀ ibẹ̀ gangan ló ń bọ̀ so ibi téèyàn máa lọ gbà mí ó lè kọ́ gba ibi tí ò lọ ìrìn àjò yẹn ó ní bó ṣe jẹ́ ńgbà yẹn tí wọ́n padà fi padà sí orí Ògòdó. WASMART olórin Ògòdó ìtẹ̀síwájú gangan nígbà tá a kúrò níṣẹ́ Fuji yẹn tẹ́ bọ́ sí iṣẹ́ Ògòdó àwọn wo ló jẹ́ sẹ́ẹ̀tì yín níbẹ̀ àwọn wo ló jẹ́ ọ̀gá yín àwọn wo ló jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́yìn ti bẹ̀rẹ̀ lọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ Ògòdó. àwọn kan báyìí èmi ò máa àwọn ọ̀gá lè máa fẹ́ sọ pé àwọn ọ̀gá mi rè mi máa fẹ́ sọ pé nìkan ọmọọṣẹ́ mi. no kì í ṣe ọmọọṣẹ́ mi yàgbé junior college junior mi máa bá wọn sọ̀rọ̀ junior. but àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì yín kọ́. nǹkan tèmi máa ń ṣe ni wípé nǹkan tí mò ń ṣe yẹn ẹni tó bá jẹ́ junior mi á máa mọ̀ pé junior lòun jẹ́sẹ́ nìyí tó bá dénú yàrá ẹ̀ bọ̀ mo náà ọ̀gá tó pọ̀ ẹ mention orúkọ wọn. bàbá wa Arólélé Ògòdó president wa mo ní mẹ́ńtọ̀ mi tó jẹ́ ọ̀gá mi gangan tí mo gbẹ̀rin lẹ́yìn wọn Ọlá ọmọ Ògòdó. ẹ̀yin Ọlá ọmọ Ògòdó lẹ ti gbẹ̀rin. ẹ̀yin wọn mo ti gbẹ̀rin. Ọfátóbi wà Òkìkí wà Dábírà wà Adéọlá Ẹgbẹ̀ga Standako ọ̀pọ̀ gan-an Ológòdó pọ̀ tó tẹ̀ ń ṣe dáadáa sí i. mi ò fẹ́ sọ set nǹkan tí n bá ń ṣe ìbò tó bá jẹ́ set mi tó bá mọ̀ pé ẹni yìí ọ̀gá ló jẹ́ sí mi á máa mọ̀ fúnra rẹ̀. ẹlòmíì mo lè sọ pé junior mi ni kó sọ pé ó ti bẹ̀rẹ̀ tipẹ́ kéyìn máa ti mọ̀. kẹ́yìn máa mọ̀ ẹni a bá bí nílé ọgbọ́n ó gbọ́dọ̀ máa wùwọ́ ọgbọ́n ẹni a bá fún lómi ọgbọ́n mu ó gbọ́dọ̀ yọ ní ara ẹ̀. WASMART abínilére òun náà wá túnra ìbí lágbára Ọlọ́run bá ọgbọ́n yìí ò ní dọ́bà ní orí ẹ̀. ọgbọ́n tó fi ń compose tó fi ń kọrin tó fi lè sọ̀rọ̀ láwùjọ tí kì í ṣe pé ó sọ̀rọ̀ rẹ̀ kákọ́ tàbùkù àwọn kan ó ti yọ pé ẹni tó bá kọ́ ní iṣẹ́ a máa ń mú wa gbogbo ọ̀gá ẹ̀tọ́ pátápátá. WASMART ọdún wo gangan ló ṣe first album pé a fẹ́ ṣe album àkọ́kọ́ ọdún wo ni. Ọlọ́run ọba alára ni kábíyèsí ọba ṣeun gbogbo tán má ní ṣùgbọ́n nú. ìgbà tí mo máa ṣe pé mo fẹ́ lọ ṣe track pé mo rò pé ó yá jẹ́ kí n wọ studio kí n máa ṣe àwọn nǹkan yìí mi kọ́kọ́ form lórí owó mo rò pé yẹ kí n kọ́ promote. ara mi orúkọ mi náà. ó yá mo lọ ṣe track 2024 mo bẹ̀rẹ̀ mo dẹ̀ ṣe 4 nínú ọdún yẹn. track 4 kò dẹ̀ jọra wọn. lọ́tọ̀ọ̀tọ̀. kò jọra wọn ìtí mo kọ́ ṣe ìtẹ̀síwájú Ògòdó ìkejì message ìkẹta praise ìkẹrin prayer
mo tún ti ṣe mi báyìí tí mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì. ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ̀rọ ayélujára Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. àlejò mi tí mo gbọ́ wálé ní ìtẹ̀síwájú ológodo WASMART WASMART olórin ògodo, olórin tó ń kọrin tí kan òjò kan. mo máa ń sọ fún gbogbo wa pé ọgbọ́n ìmọ̀ òye ògo ó wà nílùú Ẹ̀gbá, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbéra wa ní ọwọ́ sókè torí pé àmọ́ ẹni tó máa ṣe eléyìí tí wọ́n bá ní ò ṣe ẹlòmíà ṣe, ṣùgbọ́n ká máa gbéra wa sókè òun ló tọ́. WASMART, láàrin ẹ̀yin olórin ògodo, àwọn olórin ògodo wo lẹ ti jọ ṣiṣẹ́ papọ̀ rí tẹ́ ẹ jọ ṣe bíi collaboration? kí Ọlọ́run ṣàánú wa ni. àmín. a ti tún kíní yẹn tò, Ọlọ́run lọ́ba tó ń tò fẹ́ dà o. ṣùgbọ́n a ti tún lè tò bí àárín àwọn ológodo kò dán mọ́rán tẹ́lẹ̀. but náà ń sìn yìí ó ti dán mọ́rán, Olúwa ṣe o. ṣùgbọ́n pé bóyá collaboration máa wá, èmi àtọ̀gá mi ọlá ọmọ ni a máa tó ṣe yẹn báyìí, èmi àti wọn máa ṣe jáde, táwa tí wàá ṣe jáde àwọn ológodo tó kọ àjọ fẹ́ ṣiṣẹ́ náà. ìyẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere. ṣé ẹ gbọ́ nǹkan tí WASMART sọ, ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ó gbọ́dọ̀ dì mú, ẹni tó bá jẹ́ olóye ó gbọ́dọ̀ dì mú. ó túmọ̀ sí pé WASMART nígbà tó fẹ́ kúrò lọ́dọ̀ ọlọ́ọ̀mọ kò fìjà kú. ọlọ́ọ̀mọ ló yọ̀ǹda ẹ pé WASMART yá tọmọdé bá tó lọ́kọ ó yẹ ká fún lọ́kọ, tọmọdé bá tó ládàá ẹ jẹ́ ká ràdá fún o, torí pé ogún ọmọdé ò lè ṣeré gbogbo ọdún, ogún ọmọ iṣẹ́ kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ fún ogún ọdún. WASMART òtítọ́ dúró wà lọ gbàyànjá. òun àtọ̀gá ẹ̀jọ́ ń ṣiṣẹ́ kan papọ̀ tó máa jáde ní àìpẹ́ yìí, lágbára Ọlọ́run bá ojú wa ló máa ṣe o. WASMART, ní ẹnìjọ́ mẹ́ta yìí lórí ìkànnì ẹ̀rọ ayélujára a rí àwọn fúláyà kan tí ẹ̀ ń pín káàkiri, ẹ fẹ́ ṣe nǹkan kan, kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe WASMART gangan? mo fẹ́ ṣe launching of new album tí mo ṣe ṣe rẹ́kọ̀dù tuntun kan. rẹ́kọ̀dù tuntun. Ogodo New Generation ní táìtù ẹ̀. Ogodo New Generation. nínú ẹ̀ mo ti ní ìtẹ̀síwájú ológodo ọmọdéjọ́ bíi eléré ńlá. Ogodo ti wá yàtọ̀ gédéǹgbé nígbà tó jẹ́ pé education ló ní rébété, ó ń bẹ nínú foundation music tiwa. orin Ogodo ó ti yàtọ̀ sí ti gbà kan láyé kìtì pópó táwọn bàbá wa ń ṣígbá mọ́lẹ̀ lọ́ fi pẹ́ ni tó bá nípọn láyà ló ń jó, ṣùgbọ́n tìsẹ̀yìn ó ti wá dùn ún jó, kò sẹ́ni tí ó lè jó. bá wa fata olólùgbò yẹn àwọn gangan là kọ́kọ́ tó kọ́kọ́ ṣeré igbá. arígbáhàn o bàbá mi àkànbí bàbá ṣeré igbá, agbéfáyẹlé ológodo àwọn bàbá tó ti kọ́kọ́ ṣeré igbá. kọ́lọ́run kó foríjì wọn o, kọ́lọ́run kó jẹ́ ká wá ṣe púpọ̀ láyé. ó tún sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọkùnrin àròlé ológodo, bàbá ń ṣeré igbá lọ́wọ́ ẹgúgúrú ọkọ nìyẹn ò gbọ́dọ̀ ò fẹ́nu kẹ́gúgú. bàbá ń ṣeré igbá, ọláṣojú Sọdíkì mi agbára orin bá máa fùzọ̀ bóun ló ta jìtà tó ta piano, kíbọ̀dù wá wọnú ẹ̀wà orin Ògodo wá dùn ní ọlọ́lá. ó dùnú yìí láwùjọ tọmọdé tàgbà lọ ń jó. ìtẹ̀síwájú ológodo ọmọdéjọ́ bí èmi gan ń ṣeré igbá. WASMART yìí lágbára, ẹ wò bó ṣe ń tó ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ló máa jọ. ó mú gbogbo kinní pátápátá lára ọlá ọmọ. ẹ̀gbọ́n nǹkan tó sọ, ó tún dọ́gbọ́n sọ̀rọ̀ nípa ọlọ́mọ ń bẹ̀. ó ní ọlọ́mọ ló tún gbogbo ẹ̀ tó, ọlọ́mọ ló mú kíbọ̀dù jìtá ló mú drum set wọnú ẹ̀. orúkọ ọlọ́mọ kò lè parẹ́ láéláé àbí WASMART, nítorí pé ọlọ́mọ tún Ògodo ṣe pẹ̀lú bó ṣe kéré tó kọ́lọ́mọ bá kó bára dà lágbà. kọ́lọ́mọ jẹ́ kọ́lọ́mọ kó pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn yín ológodo tó kù pátápátá ẹ̀pẹ́ láyé o. agbára ọ̀tá kò ní jẹ lórí ẹnì kọ̀ọ̀kan wa. WASMART, ibo lẹ ti fẹ́ ṣe lọ́ńṣì yẹn? Ìjẹ̀mọ̀ town hall mo ti fẹ́ ṣe December 18. December 18 Ìjẹ̀mọ̀ town hall gangan lẹ ti fẹ́ ṣe. àwọn èèyàn pàtàkì wo ló ń bọ̀ talent tó fẹ́ ṣeré ń bẹ̀? àwọn èèyàn ń bọ̀, mi ìfẹ́ dísàrì pé bíyà ènìyàn báyìí gbogbo ológodo pátá ló máa wà ń bẹ̀. ẹ wò fẹ́ tí WASMART tó tún wá gbé wọ New Generation Ògodo yìí lọ́sìn tó fẹ́ ṣe. ó ní gbogbo àwọn ológodo pátápátá tó bá ti wá báyìí kó máa gba máìkì kó máa kọrin. WASMART ó ṣe dáadáa jù. ológodo mi a fẹ́ ṣe lọ́sìn àwa la pọ̀ ní Fuji wa, onífújì mi a fẹ́ ṣe lọ́sìn àwa la pọ̀ ológodo wa. mo ní sáǹpù tó dáa, sáǹpù rere ni WASMART fílẹ̀ yìí. ológodo tó bá fẹ́ ṣe lọ́sìn pọ̀ ológodo ẹgbẹ́ kò fi gbéga. àwọn àlejò tó bá wà bẹ́ẹ̀ wọ́n máa rí pé aṣọ́godo lẹ́ni ó wá ń kọrin tó báyìí. ẹni tó bá dìde lára ẹ kò lè ṣépè fún ẹ, kò lè ro láburú sí ẹ. tó bá ro láburú sí ẹ, nǹkan tó fún jẹ yẹn á béèrè lọ́wọ́ ẹ tó bá dọ́jọ́ kan. lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún 2025 tàwa yìí, December 18 2025. aago mélòó gangan ló fẹ́ bẹ̀rẹ̀ WASMART? program ti bẹ̀rẹ̀ láti 10 àárọ̀.
látago mẹ́wàá ìgbà olóòmù ní aago ló máa parí ìgbà tí wọ́n máa bá pọ̀ wá lé ní. ẹ mọ̀ pé nǹkan tá a bá ṣe níwọ̀n. ló máa níyì. bá ti dago méje all ti close. ṣé ẹ gbọ́ nǹkan tí WASMART sọ látago mẹ́wàá dago méje kí làgbẹ̀ ń ṣe lóko tó ń dalẹ̀ ṣó fẹ́ jí ṣù wà ní. àbò fẹ́ wú pákí onípákí tọwọ́ bá tú ẹ ìṣàbọ̀ yá ìṣàbọ̀ lọ ti máa dájọ́ ẹ bí mo tú mo dé bó ṣe wà ní tòkù mo dájọ́ fún ẹ o lọ sẹ́wọ̀n ó wà ní ìṣàbọ̀. ọlọ́run ọba má jẹ́ ká ṣe ẹ̀wọ̀n kọ́lọ́run má jẹ́ ká fi aṣọ péńpé rògbò ọba. WASMART ẹ jẹ́ ká padà sí àtẹ̀yìnwá ábọ̀mù mélòó gangan ni gbogbo ábọ̀mù tẹ̀ ti ṣe ẹ dárúkọ ẹ kẹ́ máa dárúkọ ẹ kẹ́ máa dárúkọ ẹ kẹ́ máa dárúkọ ẹ. mo ṣe ìkan tí mo pè ní ìtẹ̀síwájú ògòdó. inú ẹ̀ ni mo ti kọ orin pé orin tiwa ò lè kú àlùjọ tèmi kò lè ṣá ọdún mẹ́ta mo fi jẹ pàpánu orin oṣù mẹ́fà mo fi yẹn lògùn ìsọyè orin ògòdó wa ná pánọ́sẹ̀ níkùn mi ẹni ẹ bá rí kẹ́ ẹ bí ọmọdéjọ bíi ti ẹrí yẹn ò ṣe fìjà ńlẹ̀ àgọ́dọ̀ wọn kì í débẹ̀ orin tèmi ò lè kú àlùjọ tèmi kò lè ṣá evergreen lórin mi ọmọdéjọ bíi èlérè ńlá ọmọdé tí wọ́n ṣẹ̀ bí ó sọ pé orin mi kò lè kú àwọn àgbà gan dẹ̀ tún sọ wọ́n sọ pé orin mi ò lè ṣá àwọn èèyàn kan tajòdè wọ́n náà fẹ́ gbórin ògòdó orin tèmi dẹ̀ lọ ń gbọ́ torí evergreen lórin wa ọmọdéjọ bíi èlérè ńlá orin tèmi dẹ̀ yàtọ̀ ó yàtọ̀ sí wátàwòtò àwọn tó ní làákàyè lọ ń gbọ́ mi ọmọdéjọ bíi èlérè ńlá ní first track yẹ ẹlẹ́kejì kan ìkejì tí mo pè ní mẹ́sẹ̀gì wọ́n pé kó kọ́ṣẹ́ o kò kọ́ṣẹ́ wọ́n ní kó kàwé o kàwé ohun lákàyégé wọ́n tún fi ẹ́ sílé kéwú ségesège ló tún ṣe ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ mi kí ni ká ṣe fónítọ̀ ọ̀hún ẹ lè sọ̀rọ̀ tútù fún ẹ sọ̀rọ̀ tútù fún bóyá ó máa yí padà ẹ sọ̀rọ̀ tútù fún bàbá wa sọ̀rọ̀ tútù fún tó bá nù kò dẹ̀gbọ́n kọ́ ẹ dẹ̀ fi sílẹ̀ o ẹ fi wèrè sílẹ̀ o ó máa tẹ́bọ̀ bẹ́ẹ̀ ẹ dẹ̀ fi sílẹ̀ o. ọ̀rọ̀ díẹ̀ tó fẹ́ níyan tó fẹ́ gbọ́ràn o ọ̀rọ̀ díẹ̀ tó fọ́ lọ́gbọ́n pẹ̀lú ọ̀jọ̀gbọ́n nínú praise tí mo kọ ìyẹn ní ìkẹta. èmi ni Wàsíù ọmọ ọdẹjọ bí o ṣebí kọ́ńgò là ń gbóhùn alágógó dẹ́dùgbẹ́dùgbẹ́ lóhùn alúkèrègbè ìran kèrègbè orúkọ méjì àgbẹ̀nìyàn ń jẹ́ èmi ni Wàsíù ọmọ ọdẹjọ bí o èmi ni ìtẹ̀síwájú fáwọn olórin ògòdó ìtẹ̀síwájú gbogbo olórin ògòdó èmi ni Wàsíù ọmọ ọdẹjọ bí tí mo pè ní prayer. ìyẹn àdúrà. bóni bá gún mi ó bóun bá gún mi tán mo tún máa fi ìbò kọrin ọpọlọ èmi lọmọdéjọ bí eléré ńlá móríwá ẹgbẹ́ ọkọ Àyìnkẹ́ ọlọ́yàyà bóni bá gún mi ó bóun bá gún mi tán mo tún máa fi ìbò kọrin tuntun in any position you are try to stay gallant don't allow anybody to freak you now woman be dey there kó dúró tán ipòkipò tó bá wà gbìyànjú kó dúró tán má jẹ́ kó ṣakọ sí ẹ̀yìn olówó ń bẹ̀ lèmi fi sọ fún wọn pé mo dúró tán kò tẹ́rù àgbà ń kò ṣe gbẹ́gẹ̀ sí i bí wọ́n pínkù ní tọrọ bọ́dẹ̀ ń pínkù ní sísì yó àwa ò ní pín nínú ẹ̀ o àmì àṣẹ àwa ò ní pín nínú ẹ̀ o àwa àdàgbà o àdẹ̀tún máa dògbò o àwa ò ní pín nínú ẹ̀ o àwa tún máa dàgbà àwa ní dàgbà yà ò ní dàgbò yìí. àmín WASMART yìí kìkì orin ni. ẹ̀rí àìsàn kan máa ń ṣe gbogbo àwọn olórin ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́ni. ó ti ṣe WASMART mi báyìí àìsàn tó máa ń ṣe gbogbo àwọn olórin àrùn tó máa ń ṣe gbogbo àwọn olórin. tó lórin bá ń kọrin báyìí ẹ lọ sójú agbo ẹ mọ̀ pé ẹ tí morúkọ ìyàwó ẹ tẹ́lẹ̀ ẹ morúkọ. tó bá máa lọ tó bá máa bọ̀ àánú wọn kọ Àyìnkẹ́. WASMART ọkọ ta ni wọ́n ti darúkọ ẹ lẹ́ẹ̀kan. alábàádé mi ní bàbá Emmanuel yóò. ní bàbá Aláyìndé èmi ẹkùn bàbá Aláyìndé ẹkùn ọkọ Aláyìnkẹ́ ọmọ ẹgbẹ́ ẹkùn náà ni ọ̀tẹ́rù tó ń táwọn lórí ìlú Wàsíù. WASMART olórin kan méjì ìtẹ̀síwájú náà ló ń jẹ́ òun lẹ ti ń gbọ́ ọmọ òtòkú mẹ́rẹ́kẹ́ ọjà ìyá tiẹ̀ ní ìjẹun àkómọyìn ara àtàkè èní máa ma pẹ́ ọlá máa mọ kòkò ní oúnjẹ kọ́mọ jẹmọ òṣọlẹ̀ torí pé tẹ̀síwájú òṣọlẹ̀ ló ṣe tẹra mọ́ṣẹ́ ó wá mú gbogbo ọwọ́ ọ̀gá ẹ̀tàn ọlá ọmọ ògòdó ọmọ ọláṣojú a ò ní gbé ẹgbìn lóye. WASMART ẹ kó palẹ̀ mọ́ ọlọ́run amọ́jọ́rú ọlọ́run ò ní yẹ ọjọ́ náà torí pé ọlọ́run ò ṣe bí. WASMART láàrin àwọn ológòdó ẹgbẹ́ yín tẹ́jọ́ máa ń ṣe bóyá ẹ̀ ń kọrin ní stage lẹ́sìn ológòdó kan dé ìjẹ̀ṣẹ́ yìí máa ń gbé máìkì fún àwọn ológòdó ẹgbẹ́ yín pé ìwọ náà sáré lò bí ìṣẹ́jú mẹ́ta lórí stage mi tàbí tọ́wọ́n kan bá ń ṣe tọ́wọ́n kò bá ń ṣe ẹ̀jẹ̀ ká gbọ́. nǹkan tó máa ń fa most tẹ́lómi máa fi ń ṣe wọn kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ́ẹ̀ mọ̀ ọ̀tọ́ ní kọ́tẹ́ béèrè mọ́ gba yín bẹ́ẹ̀ ni wípé most ò sí lórí social media
àwọn kan ó ní dèsì yẹn pé lágbájá lèèyàn máìkì fún mi kíní kan lè àwọn kan yóò dẹ̀ sí mọ́ normal àwọn tó old mentality ni àwọn tó ṣe kàṣí wa bọ̀ àníbílẹ̀ ṣùgbọ́n kan àmín but nowadays tó ṣùpá bá ń play lọ́wọ́ kàn gbogbo ọmọ yẹn máa gbá máìkì ọmọ yẹn kọ́kọ́ ọmọ ajẹ́ kọ́kọ́ so àìmí ṣe dáadáa àwọn tá a jọ wà tó pé ọ̀gá mi ẹgbà tí máa ń play lọ́wọ́ ọ̀gá mi àbójẹ́ 5 minutes ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kan mọ̀ ìfẹ́ tí ẹ ti wà láàrin àwọn Ológòdó bá ìfẹ́ tó wà yẹn lágbára Ọlọ́run bá kò ní kúrò láàrin. ṣé ẹ rí nǹkan tèmi máa ń fẹ́ kí ọmọlẹ́yìn kó máa sọ nípa ọ̀gá ẹ̀ mélòó ẹ ti sọ mi báyìí. ẹni ọlá ọmọ Ògòdó ó gbé nǹkan tí ò lè tán lẹ̀ ó gbé wọnú Ògòdó ó gbé keyboard ó gbé jìtá ó gbé drum set. bí ẹ̀yin náà ṣe wá wáyé àìmọye nǹkan lẹ lè gbé wọnú Ògòdó tó yẹ pọ́n máa wò pé nǹkan tí WASMART tún gbé wọ̀ yìí ó mọ́wọ́ ọ̀gá ẹ̀ tán. orí burúkú ẹ̀ ò ní gbé wọnú Ògòdó ìbànújẹ́ ẹ̀ ní gbé wọnú Ògòdó ìjà tí ò ní tọ́lẹ̀ ẹ̀ ní gbé wọnú Ògòdó. WASMART àwọn bo ni ẹ ti máa ń lọ ṣeré Abẹ́òkúta nìkan lẹ ti máa ń ṣeré ni. all the way ni o pẹ̀lú àwọn ìgbìyànjú àti ìtẹ̀ramọ́ tá à ń ṣe Ògòdó ṣe máa lọ fáyà gan. lágbára Ọlọ́run tọ́lẹ̀ máa gbọ́ káàkiri lágbára Ọlọ́run kò síbi tá a lè lọ everywhere ni. ibi wa ni booking office wa office yìí dẹ́ pé tí àwọn èèyàn bá wá ní débẹ̀ afẹ́ rí WASMART afẹ́ gbéṣẹ́ oró fún ibẹ̀ gangan ibo gangan ni. ẹni tó bá fẹ́ gbéṣẹ́ fún mi bẹ́ẹ̀ni Ìtòkò gangan ni base office wa. ok ẹ mọ̀ pé mo tún ṣiṣẹ́ náà ṣọ́ọ̀bù mi táyà ni mo ń ta ìtamọ́rin nìyẹn Ìtòkò gangan ni Ògòdó office wa. ṣé ẹ gbọ́ nǹkan tí WASMART sọ oríkì ilé ìyá ẹ̀ ó jẹyọ lára WASMART ò kì í ṣọ̀lẹ o lẹ́yìn iṣẹ́ Ògòdó ó tún ta táyà ìpolówó ti di méjì báyìí WASMART ẹni tó bá fẹ́ ra táyà kóhun mọ́tò ẹ lọ sọ́dọ̀ WASMART ó máa pe nọ́mbà ẹ̀ nísìnyí nọ́mbà tó ń lò ó tó 2 sí 3 sí 4 kò sí léyìí tẹ́ ẹ pé tí ò ní lọ́nú ẹ̀ ìgbàkúgbà tẹ́ bá pé ó máa lọ. WASMART pe nọ́mbà ẹ̀ fún wọn tó wà nítorí pé ẹlòmíì lè má fẹ́ pè ẹ̀ fún Ológòdó ó lè jẹ́ pé táyà ló fẹ́ rà kò tẹ̀sí àbí oníbi tẹ́ ẹ máa ń dé ni. hotline mi gangan ni 081. sọ sókè. hotline mi ni 081. 081 47. 47 80. 80 30. 30 41. 41 nọ́mbà WASMART gangan nìyẹn tó bá ti pè lọ́wọ́ kan ní ẹ̀yin tẹ́ bá fẹ́ pe WASMART fúnṣẹ́ ọ́fíìsì ẹ̀ wá ní tó kù ṣùgbọ́n ayé ti dáadé fóònù ti wà kò síbi tẹ́ ẹ ti pe WASMART pé kó wá bá yín tí ò ní wá ẹjọ́ sọ̀rọ̀ pa eré lórí fóònù kó ṣáàjì yín kẹsànwó ìfọ̀kànbalẹ̀ ní ọ̀rọ̀ WASMART kúrò ní ẹni tó máa gbowó eré tí ò ní lọ àwọn kan wà tó máa ń ṣe ṣùgbọ́n WASMART eléyìí abẹ́rẹ́ tó nókun dì ní tó túmọ̀ sí pé kò lè sọnù láéláé WASMART ògo tuntun tó rúyọ nílùú Ẹ̀gbá ni agbára Ọlọ́run ọba ògo yìí ò ní wọ́kùn onímọ́tò ò fẹ́ ra táyà sí mọ́tò ẹ WASMART ni kó o pè ó máa fún ẹ ní nǹkan tó ń fẹ́ WASMART yìí ó ń bùjò 100% immunity lórí show tí WASMART fẹ́ ṣe ní December 18 ìjẹ́mọ̀ town hall ló fẹ́ lò gbogbo yín pátápátá la pè WASMART ṣé lórí show tẹ́ fẹ́ ṣe yìí ẹ ò máa ṣọ ní àbíbáwo. aṣọ ti wà fìlà náà rẹwà mo mú fìlà òfì fìlà òfì so wọn fans mi náà dẹ̀ ti mú aṣọ wọ́n ti mú àǹkà wọ́n ti mú materials. tó bá fẹ́ raṣọ yẹn báwo lọ ṣe máa gẹ́tì. tó bá ti fẹ́ raṣọ tó bá yẹ pé fìlà lọ fẹ́ rà wọ́n lè kọ́ńtàtì bí i. èlò ni fìlà 5,000 ni. èlò laṣọ gangan. aṣọ yẹn àwọn fans mi lọ́wọ́ mú yẹn wọ́n yan bọ̀ wọ́n tó ti ń rà lọ́dọ̀ wọn tó bá ti fẹ́ raṣọ yẹn àti materials àti fìlà àǹkárá tó bá fẹ́ rà tó lọ sí Jẹ̀màgbàdú junction Jẹ̀màgbàdú gangan kọ́ béèrè Yámọ̀rì alájí tó wà ń bẹ Yámọ̀rì aṣọ yẹn ti wà lọ́dọ̀ wọn bọ̀ tó bá yẹ pé òfin yẹn ni ọmọ kọ́ńtàtì mi òfin yẹn wà lọ́dọ̀ tèmi bọ̀ aṣọ àti materials wà lọ́dọ̀ wọn màmá mi. ẹ̀yin fáǹsì wa ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wà nílé lórí iṣẹ́ tí WASMART fẹ́ ṣe ní on the 18 December 18 2025 jẹmọ̀ táwọn la fẹ́ lò fìlà òfì WASMART gangan lẹ máa pè ó máa tà fún yín sanwó kó gba fìlà ẹ wọn kì í ta fìlà àwìn ṣùgbọ́n tó bá yẹ pé materials àtàṣọ lẹ fẹ́ rà ìyá àmọ̀rí ní junction ìjẹmọ̀ àgbàdo gangan aṣọ yẹn ti wà lọ́dọ̀ wọn pèlè mọ́ ìbàjẹ́ méjìlá lẹ fẹ́ ìbàjọ́gún ìbàjọ́gbọ́n òní ṣẹ̀ṣẹ̀ gbowó kọ́sẹ́ pọ̀ wọ́n fẹ́ lọ raṣọ irọ́ ni o aṣọ ti wà ń bẹ̀ lóní pẹlẹmú aṣọ quality tí kì í ṣe fake ọjọ́ akọrin WASMART ẹ̀yin èèyàn wa a fi àkókò yìí rọ gbogbo wa pé WASMART wà lórí íńtánẹ́ẹ̀tì o ṣé ẹ mọ̀ pé ayé ìsìn yìí ẹni tó jẹ́ pé ọ̀dọ́ tó lógo ó gbọ́dọ̀ ní social media WASMART ẹ bá wa sọ gbogbo àwọn bóyá Facebook yín ni YouTube yín ni ẹ bá wa sọ àǹkìní yẹn. YouTube mi Ìtẹ̀síwájú Ògòdó TV ló wà ń bẹ̀. Ìtẹ̀síwájú Ògòdó TV kọ́ bá mi subscribe síbẹ̀.
TikTok channel mi ni Wasiu Ogodo tẹ́ bá ti tẹ Wasiu Ogodo kò sí space mbẹ Wasiu Ogodo ẹ Ogodo lákọ̀pápọ̀ kọ́ follow mi ní Facebook mi Wasiu Ìtẹ̀síwájú Ogodo àgbáyé ní Facebook Wasiu Ìtẹ̀síwájú Ogodo àgbáyé ló wà ní Facebook lórí Instagram kan Instagram mi ni Ìtẹ̀síwájú Ogodo ló wà ń bẹ. Gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé a máa fi gbogbo handles yẹn sórí fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ má bá a subscribe fún wọn lórí YouTube tó bá ti subscribe tán ẹ tan notification button òun ló máa dún gbangbangbang tí Wasiu Ogodo bá ti sọ kankan sí irú iṣẹ́ tó ń bọ̀ yìí lọ́nà lísìn lọ́ọ̀ṣì yẹn ó máa wà bẹ̀ ó máa wà ń bẹ̀ tó bá ti lè wọ bẹ̀ báyìí ó máa fún yín ní àlámù pé Wasiu ti ju ṣẹ́lẹ̀ o ẹ lọ gbọ́ lágbọ̀rọ̀ Ọlọ́run bá níṣẹ́ lásán o ṣe mọ̀ pé gbogbo wa pátápátá à ń gbìyànjú ni Ọlọ́run ló mọ orí àṣelà nínú àwọn tó máa là kọ́lọ́run kẹ̀mí mọ́ kọ́lọ́run ka WASMART mọ́ àwọn tó wà lẹ́yìn kámẹ́rà kọ́lọ́run ka wọn mọ́ ẹ̀yin olólùfẹ́ wa kọ́lọ́run ka yìí mọ́ ojú tẹ fún wa kò ní fọ́. àwọn tó wò wá lé yìí ẹ jẹ́ kí àforin ká fi dágbére fún wọn lẹ́nu pé tó bá di jọ́ mi àtúpàdé torí mo nígbàgbọ́ pé ká tó ṣe ṣó yẹn ẹ tún ṣì máa wá bí ẹ̀kan tàbí ẹ̀mejì ẹ bá àforin kí àwọn tó ń wà lẹ́. mo kọrin òkodoro Yorùbá làwa ń sọ òkodoro Yorùbá làwa ń sọ bẹ́ẹ̀ni ẹ fetí balẹ̀ kẹ́ ẹ gbọ́ jìlẹ̀ ọ̀rọ̀ òkodoro Yorùbá làwa ń sọ ẹ fetí balẹ̀ kẹ́ ẹ gbọ́ jìlẹ̀ ọ̀rọ̀ òkodoro Yorùbá làwa ń sọ òkodoro Yorùbá tí ẹ rí yẹn kò ní jóná lágbára Ọlọ́run ẹ ò ní tẹnugbó bí ọwọ́ kẹ́ bá mi ṣàmì yẹn àmín ẹ ò ní kú yakata òdẹ ní sùn yakata àmín àtúbọ̀ gbòòròjú báyìí lọ́lágbára Elédùmarè ọba àmín o ibi tó ń wá ká dé ní rere a máa débẹ̀ a máa kọjá bẹ̀ lágbára Ọlọ́run aláwùrà bí àmín òṣìṣẹ́ fẹ́ni ẹlẹ́ni jẹ nílé ayé tá a wá gbogbo ojú tó wò mí ojú yóò ní fọ́ àmín o mo kọrin oríjẹ yé ní mo gun àwọn tó ṣe pọ̀ gan kó rí wa máa ṣọ́ wa ni ìyẹn bọ̀ nínú rẹ́kọ̀dù mi Ogodo new generation láyọ̀ ló máa jáde ọkọrin oríjẹ yé ní mo gun àwọn tó ṣe pọ̀ gan kó rí wa máa ṣọ́ wa ni ẹlẹ́dàá wa máa padà àmín kẹlẹ́dàá wa máa padà lẹ́yìn wa ni kó rí wa máa ṣọ́ wa tọ́lọ̀pọ̀ ló jáde ńjọ́ tẹ́bi ń palẹ̀ ọ̀pọ̀ ló ń bẹ lọ́nà ńjọ́ tẹ́bi ń pọ̀nà nílọ bíbọ mi ò báráyé nínú bó tiẹ̀ bí wọ́n nínú mò ń lọ mò ń bọ̀ láyọ̀ àtàlàfíà ní oríjẹ yé ní mo gun àwọn tó ṣe pọ̀ gan kó rí wa máa ṣọ́ wa ni kẹlẹ́dàá wa máa padà WASMART kẹlẹ́dàá wa máa padà lẹ́yìn wa kó rí wa máa ṣọ́ wa ni orí yéye ní mo gùn ó orí yéye ní mo gùn aláìṣẹ̀ sóhun ló pọ̀ jù orí yéye ní mo gùn kò mọ́wọ́ kó mẹsẹ̀ ń bẹ́ lọ́ba orí yéye ní mo gùn àní kọ́lọ́run máa ṣọ́ wa ni orí yéye ní mo gùn. WASMART yìí gùdù ju WASMART lágbára Ọlọ́run tá bá ti ń pè yín ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa lẹ́ẹ̀ máa bá o a ò ní fi kún rántí ẹnì kankan wa. ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ lẹ́wà ní àtàárọ̀ WASMART ni a gbé wá sí orí ètò wa lénìí nítorí pé wọ́n fẹ́ ṣe ìnáwó wọ́n fẹ́ ṣe show wọ́n fẹ́ ṣe lọ́ńṣìn ní Ìjẹ̀mọ̀ Town Hall nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn mi báyìí December 18 la fẹ́ ṣe á pé gbogbo yín o kẹ́ wá bá wa fi owó ẹ̀yẹ ijó kẹwàá bá a fi yẹ WASMART sí láti aago 10 òwúrọ̀ títí di aago 7 àṣálẹ́ ọjọ́ àkòrí WASMART àkú ìpalẹ̀mọ́ ẹ jẹ́ kú bẹ́ẹ̀ ṣe wálé ní ayọ̀lá máa fi ríra.